Ní alẹ́ òní, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pè fún ààbò tó péye láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní ilẹ̀ South Africa. Adelé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ tó ń ṣe àfọ̀mọ́ àwùjọ lórí ètò ààbò oúnjẹ. Olóyè Olúṣẹ́gun Òṣìkọ̀lù rọ gómìnà Fáyòṣe láti má lo àwọn ènìyàn ìpínlẹ̀ Èkìtì fi kojú ìjà sí ààrẹ Muhammadu Buhari. Gómìnà ìpínlẹ̀ Sokoto taare owó síta fún ṣíṣe kóríyá fún àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀. Ẹ kú dédé àsìkò ìyàsìkò bí ojú ọjọ́ ṣe rí. Ìròyìn jákèjádò ló ń kàn sí yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun. Orúkọ tèmi ni Elijah Adégòkè. Ẹ farabalẹ̀ láti gbọ́ ìròyìn tàṣálẹ́ tòní. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti rọ ìjọba ilẹ̀ South Africa àti àjọ ìṣọ̀kan tilẹ̀ adúláwọ̀ Africa Union láti dáàbò bo àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ mìíràn àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní orílẹ̀-èdè náà àti ààlà rẹ̀. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí àrọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé ní ilẹ̀ òkèrè Àbíkẹ́ Dábíré ló pe ìpè yìí nínú àtẹ̀jáde tó ní ìfọwọ́sí rẹ̀ látàrí ìròyìn ìkọlù tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ní orílẹ̀-èdè South Africa gbòde kan. Ẹgbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ọ̀gbẹ́ni Ikechukwu Anaye síwájú fún fi ìdí ìkọlù àti bíba àwọn ohun ní pẹ̀lú ohun ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ní èyí tó wáyé láàrin àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ní agbègbè ìlú Pretoria. Ẹ̀wẹ̀, Anaye sọ wípé àwọn ti fi rògbòdìyàn náà tó àwọn ọlọ́pàá létí àti iléeṣẹ́ tó ń ṣojú orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè South Africa. Adelé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ti ṣe ìpàdé pẹ̀lú ẹ̀ṣọ́ tí ń ṣe àfọ̀mọ́ oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà èyí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti mú akitiyan ìjọba àpapọ̀ lórí ètò ààbò oúnjẹ fi ìdí múlẹ̀. Lára àwọn tó wà ní ibi ìpàdé náà ni a ti rí àwọn gómìnà mẹ́rin láti ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà: Abubakar Bangudu ti ìpínlẹ̀ Kebbi, Abdullahi Ganduje ti ìpínlẹ̀ Kano, Adabaru Abubakar ti ìpínlẹ̀ Jigawa àti Dave Umahi ti ìpínlẹ̀ Ebonyi. Mínísítà fún ètò ìṣúná arábìnrin Kẹ́mi Adéọ̀ṣun, alákòóso fún ètò ọ̀gbẹ̀ Audu Ọgbẹ̀ àti gómìnà ilé ìfowópamọ́ Erinlónìbù Godwin Emefiele náà péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún. Bangudu tó bá àwọn aṣojú kọ̀ròyìn fún iléègbé ààrẹ sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ọ̀hún, ó wí pé bí ìjọba ti ń ṣe àtúnyẹ̀wò bí ètò èso àlìkámà ti lè pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà láti gbèrú sí i, pàápàá lásìkò tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti rí bí omi ọkà, àti wípé àwọn yóò ṣe àtìlẹ́yìn fún àwọn ìpínlẹ̀ tí wọ́n fẹ́ pèsè àlìkámà láti pọ̀ yanturu. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní àwọn á rí dájú wípé àwọn àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà bóde mu bíi ti òkè òkun láti lè máa pèsè ohun tó yẹ àti ohun tí wọn yóò máa fi ṣiṣẹ́ ní oko wọn láti rọ̀ wọ́n lọ́rùn dáradára. Adelé ààrẹ Pòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò náà sọ akitiyan àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn lọ́gàálọ́gàá kan láti mú kí gbogbo èròǹgbà wọn tètè yá kánkán. Lákòótán, ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò wá ń fi ìdánilójú hàn wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò sa gbogbo ipá wọn láti ṣe àtìlẹ́yìn fún àwọn àgbẹ̀ tí wọ́n fẹ́ gbin àlìkámà ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú mímú ààbò oúnjẹ fìdímúlẹ̀ dọ̀ìndọ̀ìn sí ní orílẹ̀-èdè yìí. Ní báyìí, a kàn sí ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí Adédayọ̀ Adédèjì yóò máa jábọ̀ fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun alàgbà Látúbọ̀sún Oyintilóyè ti ké sí àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà láti já mi lórí dídọ̀fun tòló sóúnjẹ ilẹ̀ òkèrè kí ìdàgbàsókè lè bá dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà. Oyintilóyè lẹ́ni tó tún jẹ́ alága ìgbìmọ̀ tẹ̀kútò ilé lórí ètò ìròyìn àti ìlànà àmúlò ló sọ eléyìí di mímọ̀ nígbà tájọ akọ̀ròyìn jọ lórílẹ̀-èdè Nàìjíríà náà ń tàkòtò ìbéèrè sí nílùú Òṣogbo tí ń ṣolúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó fi léde pé orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ jámi lórí sísinmi lé àwọn ìkànnì òkèrè kó káràmọ́sìkì ìpèsè nǹkan tiwantiwa, bẹ́ẹ̀ gẹ́ ni kó rí ìdásí ara ẹni sílẹ̀ sókè. Oyintilóyè ní eléyìí ni yóò ràn ìgbàgbára wọn náírà lọ́wọ́. Aṣòfin náà ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé orílẹ̀-èdè yìí ló ti kùnà láti ṣàmúlò àwọn àǹfààní ńláńlá lẹ́ka ètò iṣẹ́ àgbẹ̀ àti ìdáṣẹ́sílẹ̀.
Oyintilóye ṣàlàyé pé ó ti ní lójú gbà pé borílẹ̀-èdè Nàìjíríà ṣe láwọn ohun àlùmọ́ọ́nì tó ó sì tún gbẹ̀mí lé àwọn nǹkan ilẹ̀ òkèrè pàápàá jùlọ oúnjẹ ilẹ̀ òkèrè. Aṣòfin náà wá kádì ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ní láti bọ́ àwọn ènìyàn rẹ̀ ṣùgbọ́n kó já mi lórí à ń kó nǹkan ilẹ̀ òkèrè wọlé láti lè mú kí ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè náà kó yá ní kankan. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Àbọ̀ròyìn láti gbọ́ láti ẹnu aṣojúkọ̀ ìròyìn wa bí ó ti ń fún wa níròyìn láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Bí ìjọba àpapọ̀ ti yọ̀ǹda bílíọ̀nù kan lé díẹ̀ náírà èyí tó ṣe fún àtìlẹ́yìn fún ètò ìṣúná ìpínlẹ̀ Èkìtì báyìí, olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Ọ̀ṣínkọ̀lù sọ wípé yíyọ̀ǹda owó rọ̀gùnrọ̀gùn náà fi hàn gbangba pé ààrẹ Muhammadu Buhari kì í ṣe ọ̀bàyéjẹ́ ènìyàn. Ọ̀ṣínkọ̀lù ló ti fi ìgbà kan díje dupò aṣòfin àgbà sọ wípé irọ́ pátápátá ni gbogbo ẹ̀sùn tí gómìnà Fáyòsé fi kan ààrẹ Muhammadu Buhari wípé ààrẹ fẹ́ fi ìkanra gbogbo ọ̀rọ̀ tóun máa ń sọ sí fi jẹ àwọn ènìyàn ìpínlẹ̀ Èkìtì. Ó wá rọ gómìnà Fáyòsé láti dẹ́kun lílo àwọn ènìyàn ìpínlẹ̀ Èkìtì fi bá ààrẹ Muhammadu Buhari jà nítorí ààrẹ kì í ṣe oníwàhálà, ó sì jẹ́ ẹni tó fẹ́ kí gbogbo ènìyàn tẹ̀lé òfin pàápàá òfin ìjọba àkóyawọ́ èyí tí ó ṣèlérí rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Sokoto Alhaji Aminu Waziri Tambuwa lọ́jọ́ Ajé tó kọjá 20 oṣù kejì ọdún yìí ti taare bílíọ̀nù 2.2 síta fún sísan owó ẹ̀mí ìmoore fún àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú àtẹ̀jáde tó ní ìbuwọ́lù kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ìdàgbàsókè agbègbè nínú Alhaji Mahim Danya nílùú Sokoto, ó sọ wípé owó náà jẹ́ fífi ẹ̀mí ìmoore hàn sí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Sokoto tí wọ́n ti fi gbogbo ìgbà ṣiṣẹ́ fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Ó tẹ̀síwájú nínú rẹ̀ wípé bílíọ̀nù 1.2 jẹ́ owó tó yẹ kó ti di sísan láti ọdún 2010 fún àwọn kánsù ní ìpínlẹ̀ ọ̀hún, ṣùgbọ́n ní báyìí ni àwọn ṣẹ̀ṣẹ̀ ń san owó náà láti fi ṣe kóríyá fún wọn. Daniya ṣe àlàyé síwájú sí wípé àjẹ́lẹ̀ owó ọ̀yà àwọn òṣìṣẹ́ ọ̀hún fẹ́rẹ̀ tó 62 fún àwọn tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò kánsù àti àwọn alámòjútó ìjọba ìbílẹ̀ 23 ti tẹ́wọ́ gbà. Owó náà tó tó mílíọ̀nù 350 ni àwọn ti taari síta fún físan ẹ̀mí ìmoore fún àwọn tó ti fìgbà kan ṣiṣẹ́ fún ìjọba ìbílẹ̀ Èkìtì. Ó sọ wípé mílíọ̀nù 350 ni owó táwọn ti taari síta fún sísan ẹ̀mí ìmoore fún àwọn tó ti fi ìgbà kan ṣiṣẹ́ fún ìjọba ìbílẹ̀ Sokoto láti rí dájú wípé olúkúlùkù wọn gba owó wọn. Ní báyìí a kàn sí ìpínlẹ̀ Kwara nígbàtí Abọ́lárìnwá Dáńsàràfà yóò máa jábọ̀ fún wa. Àwọn olùgbé àgọ́ ọjà níjọba ìbílẹ̀ Asa ìpínlẹ̀ Kwara ti gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Kwara látàrí ìlàkàkà wọn fún kí ayé ó lè rọ tẹrú tọmọ lọ́rùn látàrí omi tó ṣe é bùmúbù ẹ̀. Àwọn olùgbé ọ̀hún fi ọ̀rọ̀ yìí léde fáyé ní àsìkò tí ìjọba ìpínlẹ̀ Kwara yan àwọn kọngilá láti lọ sí àbẹ̀wò sí ìlú wọn ọ̀hún lórí ṣíṣe àtúnṣe sí ọ̀rọ̀ omi tó ti kó ọ̀wọ́n gógó ohun ìnira bá wọn látọjọ́ tó ti pẹ́. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n ṣàlàyé fún ìjọba ìpínlẹ̀ Kwara wípé nínú ìgbìyànjú wọn tí wọ́n bá ṣe ọ̀hún yóò mú àlàáfíà ohun ìrọ̀rùn dé bá àwọn aráàlú látàrí ọ̀rọ̀ omi. Ẹ̀wẹ̀, wọ́n ṣàlàyé wípé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Kwara bá ti yanjú ọ̀rọ̀ omi ọ̀hún tán kí wọ́n má ṣe káàárẹ̀ ọkàn láti yanjú àwọn ìṣòro tó kù eléyìí tó tún dojú kọ wọn bíi ìṣòro àwọn Fúlàní àdàrànjẹ̀.
láti ìpínlẹ̀ Kwara, Abọ́lárìn Dáṣàràfà ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. Kò jẹ́ bí Abọ́lárìnwá Dáṣàràfà ti fún wa ní àbọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Kwara. Látàrí ìkọlù ọlọ́kan-ò-jọ̀kan láti ọwọ́ àwọn ìṣòkòkù Boko Haram ní àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Borno, gómìnà ìpínlẹ̀ ọ̀hún Kasim Shettima ṣe ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá nínú ẹ̀ka ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún. Ìpàdé náà ni àwọn lọ́gàálọ́gàá péjú pésẹ̀ sí, níbi tá a ti rí olórí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀ka ẹ̀kọ́ òfurufú orílẹ̀-èdè Nàìjíríà, ọlọ́pàá àti àjọ elétò ààbò abẹ́lé DSS. Ìròyìn tẹ̀síwájú pé ìpàdé náà dá lórí ọ̀nà àbáyọ láti pèsè ètò ààbò tó péye sí ibùgbé àwọn tógun sọdi aláìnílé IDPs àti láti rí dájú wípé àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún wà ní ààbò tó péye. Nínú ọ̀rọ̀ gómìnà Shettima lásìkò ìpàdé alátìlẹ̀kùnmóríṣe tó ní wákàtí 3, ó sọ wípé òun pe ìpàdé náà láti jẹ́ kí àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ súgbà òun láti mú ètò ààbò le ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú àtẹ̀jáde èyí tí wọ́n tari síta tó ní òǹtẹ̀, olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn àti ìkànsíra ẹni nínú Alhaji Ismail Gausa sọ wípé ìpàdé náà jẹ́ ìpàdé àlàáfíà tí ó túbọ̀ mú ètò ààbò le sí ní ìpínlẹ̀ ọ̀hún ju ti àtẹ̀yìnwá lọ. Lẹ́yìn ìpàdé ọ̀hún ni gómìnà ṣe ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ní gbogbo ìpínlẹ̀ Maiduguri àti rí dájú wípé wọ́n kó ojú ìjà sí Boko Haram pẹ̀lú ṣíṣe àfikún sí àwọn ọdẹ ìyẹn civilian JTF láti rí dájú wípé wọ́n ní tòrótìbù ìpínlẹ̀ ọ̀hún láti ṣe kí àlàáfíà lè jọba. Lákòótán, gómìnà Shettima wá ń dúpẹ́ lọ́wọ́ àwọn olórí lẹ́ka ètò ààbò tó péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún pẹ̀lú àrọ̀wà sí àwọn olùgbé ìpínlẹ̀ Borno láti rí dájú wípé wọ́n wà ní ojú lálápọ̀n fi ń ṣọ́rí ní ìgbàkúgbà. Emir àti ìlú Kano Lamido Sanusi ti fohùn lédè wípé àwọn yóò gbé òfin tuntun kan kalẹ̀ tí yóò máa tako kí àwọn ọkùnrin tí wọn kò lè bọ́ ara wọn yó má fẹ́ ju ìyàwó kan lọ. Tí ó sì sọ wípé ìbáṣepọ̀ wà láàrin fífẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó pẹ̀lú ìwà jàgídíjàgan láwùjọ. Nínú ọ̀rọ̀ tó sọ, ó ní nítorí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ń fẹ́ ju ìyàwó kan lọ tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nínú wọn sì ń fẹ́ bí ìyàwó 4, 5 tàbí jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó tó 20. Èyí tó sì jẹ́ ìṣòro fún ọkùnrin náà láti bọ́ ọmọ, pàápàá jùlọ ìṣòro fún irú ọkùnrin bẹ́ẹ̀ láti rán àwọn ọmọ ọ̀hún lọ sí iléèwé, tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ọ̀hún ló ń di ìwà jàgídíjàgan sáwùjọ. Emir Sanusi ló sọ ọ̀rọ̀ yìí lásìkò ìpàdé pẹ̀lú àwọn olórí Mùsùlùmí ní ìpínlẹ̀ Kano. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin, pàápàá àwọn Mùsùlùmí lápá àríwá, ti rí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti dẹnu kọlẹ̀, pàápàá tí bó ṣe ń tiri bí omi ọkà láti bọ́ ìyàwó wá di ogun. Ó wá pàrọwà sí wọn láti rí dájú wípé wọn kò fẹ́ ju agbára wọn lọ. Emir Kano tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun yóò gbé ìwé òfin ọ̀hún lọ sí iwájú ìjọba ìpínlẹ̀ Kano láti rí dájú pé ó di bíbu ọwọ́ lù. Bákan náà sọ wípé òfin ọ̀hún yóò ṣe àgbéyẹ̀wò sí ẹ̀sìn Islam lórí ìgbéyàwó tipátipá fún àwọn tí ò ti tó láti fi fún ọkọ pẹ̀lú ìwà lílo ọmọ ní ìlú ẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti wípé òfin ọ̀hún yóò sọ ojúṣe bàbá sí ọmọ nínú ẹbí. Lójú náà láti fi òpin sí iṣẹ́ àwọn ayédèrú akọ̀ròyìn, ẹgbẹ́ àwọn oníròyìn ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigerian Union of Journalists ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ àfọ̀mọ́ sí ẹgbẹ́, iṣẹ́ àti àwọn ènìyàn rẹ̀ lójú náà láti lè lé àwọn ayédèrú àti kọ̀ǹda nínú ìrẹsì wọ̀gbẹ́. Ọ̀gbẹ́ni Dèjì Olúmóyè tó jẹ́ alága ẹgbẹ́ àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Èkó ló sọ fún àwọn oníròyìn pé àjọ ọ̀hún ti yan ìgbìmọ̀ tí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀. Ó fi kún wípé àwọn kò kọ́ṣẹ́mọṣẹ́ àti àwọn ayédèrú akọ̀ròyìn tí wọ́n gba owó lọ́wọ́ àwọn ará ìlú ń fi ìdọ̀tí bá iṣẹ́ àwọn. Kò ṣàìsọ wípé ilé ìtura àti ilé ìgbafẹ́ káàkiri ni àwọn ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ wọn, àti wípé bí wọ́n ti máa ń furun mọ́ àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba àwọn olóṣèlú jẹ́ ohun tí kò bójú mu, tí ọ̀pọ̀lọpọ̀ inú wọn sì ti máa ń fẹsẹ̀ fẹ́ lásìkò tí àwọn bá dé bẹ́ẹ̀, àti wípé ọwọ́ àwọn tẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn
láàrin ọdún tó kọjá tí àwọn yóò sì tẹ̀síwájú láti ṣe àfọ̀mọ́ ní ti ọdún yìí. Bákan ló sọ wípé àwọn ọlọ́pàá ti fi àwọn tí àwọn tì mọ́lé ní ọdún tó kọjá sílẹ̀ tí wọ́n kọ̀ láti gbé wọn lọ sí ilé ẹjọ́. Àjọ ọmọlẹ́yìn Kristi ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Katsina CAN sọ wípé ọmọ ẹgbẹ́ ọ̀hún 45 ti bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje fún ààrẹ Muhammadu Buhari tó wà lórí àkéte àìsàn. Alága àjọ ọmọlẹ́yìn Kristi ti ìpínlẹ̀ Katsina Reverend Nelson Oyekachukwu ló sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn oníròyìn lógúnjọ́ oṣù yìí wípé àwẹ̀ ọlọ́jọ́ méje ọ̀hún ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Ajé tó kọjá nílé ìjọsìn Mountain of Fire tó wà ní Kamfura ní ìpínlẹ̀ ọ̀hún. Pẹ̀lú ìpàdé àdúrà yóò máa tẹ̀síwájú ní àwọn ilé ìjọsìn tí àwọn ti là kalẹ̀. Ó tẹ̀síwájú náà wípé àjọ CAN yóò forí ìpàdé àdúrà ọ̀hún kò ní ọjọ́ Àìkú tó ń bọ̀, pẹ̀lú wípé àwọn gba àdúrà náà fún ààrẹ Muhammadu Buhari láti lè túbọ̀ jẹ́ kí iṣẹ́ rere tí ààrẹ ti bẹ̀rẹ̀ tẹ̀síwájú, nítorí níwọ̀n gbà tí ẹ̀mí sì wà ní ìrètí sì ń bẹ. Bákan náà ni ìjọ ẹlẹ́sìn mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀hún tí àjọ Daura Emirates kórajọpọ̀ láti gba àdúrà fún ètò ìlera ààrẹ Muhammadu Buhari láti bọ̀ sípò ju ti àtẹ̀yìnwá lọ. Ẹ̀wẹ̀, a ó rántí wípé ní ọjọ́ àbámẹ́ta tó kọjá àwọn ọ̀dọ́ tó tó 50,000 ní ìjọba ìbílẹ̀ Daura ṣe ìwọ́de àlàáfíà nítorí ààrẹ Muhammadu Buhari. A ó dáhùn dúró díẹ̀ láti gbọ́ ìròyìn ìdókòwò fún ti àṣálẹ́ yìí. Lójúnà àti mú ohun gbogbo rọrùn lórílẹ̀-èdè Nàìjíríà ló mú kí orílẹ̀-èdè yìí pinnu láti dá ilé-iṣẹ́ epo àti afẹ́fẹ́ ìdáná kalẹ̀ sí àgbègbè ìpínlẹ̀ Delta. Ẹni tí ó jẹ́ olùdarí ilé-iṣẹ́ epo àti afẹ́fẹ́ ìdáná ní ẹ̀ka náà, Ọ̀gbẹ́ni Umana ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀. Umana tó ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ yìí níbi àbẹ̀wò rẹ̀ sí àwọn ibi tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ epo tí ó fìdí kalẹ̀ sí Òkìtìgbò ní apá àríwá Warri ní ìpínlẹ̀ Delta sọ wípé inú òun dùn fún ìdàgbàsókè ọ̀tun tó dé bá àgbègbè náà, pàápàá nípa ṣíṣe òwò. Ọ̀gá àgbà àjọ Oil and Gas Free Zone Authority tún sọ pẹ̀lú wípé ìpinnu rere yìí tí ìjọba ìpínlẹ̀ náà ṣètò yóò mú kí ohun gbogbo rọrùn, pàápàá jùlọ kí ṣíṣe òwò lè gbèrú sí i. Ọ̀gbẹ́ni Umana ṣàlàyé wípé ààrẹ Muhammadu Buhari ni yóò bu ọwọ́ lu ìfilọ́lẹ̀ àwọn ilé-iṣẹ́ náà. Ó tún ṣàlàyé síwájú sí wípé ìgbésẹ̀ ọ̀tun yìí yóò pèsè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà tí yóò tún rú ètò ọrọ̀ ajé àti okòòwò pẹ̀lú ìdàgbàsókè sí orílẹ̀-èdè yìí kí ó bá lè gbèrú sí i. Bọ́lá Kalẹ́ Akínbọ́lá fún tẹlifíṣàn Orísun. Ìròyìn ìdókòwò wa òun ni aláǹfààní láti gbọ́ tán. A ó yẹ̀bà díẹ̀ láti mú ìròyìn eré ìdárayá wá fún wa láti mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí pápá eré ìdárayá. Agbábọ́ọ̀lù adùgbòlùjà lọ́wọ́ wájú fún ikọ̀ àgbọ̀jẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà kan rí tó tún fi ìgbà kan gbá bọ́ọ̀lù fún ikọ̀ Inter Milan, Newcastle United, Watford, Ọbáfẹ́mi Martin sọ wípé òun sì ń gbá bọ́ọ̀lù fún ilẹ̀ bàbá rẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé láti bí ọdún 3 sẹ́yìn ni òun ti kópa kẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà. Agbábọ́ọ̀lù Ọbáfẹ́mi Martins tó ti gbá bọ́ọ̀lù nínú àgbágùtà ilẹ̀ China lọ́wọ́ ìfún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Changin Chengchun sọ wípé òun ní ipa ribiribi láti kó fún ikọ̀ àgbọ̀jẹ̀ Super Eagles tí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ àgbọ̀jẹ̀ ìyẹn Genetro bá fi ìwé pè òun láti wá kópa fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìpèrègèdè ìfẹ̀yẹ àgbáyé àti tilẹ̀ adúláwọ̀ ní èyí tó ń bọ̀ fún wọn ní ọdún tàwáyé tí wọn yóò kópa ní oṣù kẹjọ. Ó tẹ̀síwájú nínú rẹ̀ wípé òun kọ̀ǹda lérò láti rí dájú wípé òun gbá bọ́ọ̀lù fún ilẹ̀ bàbá òun, pàápàá láti ṣojú fún ikọ̀ Super Eagles tí wọ́n ń kó ipa ribiribi lọ́wọ́ nínú ìdíje ìpèrègèdè tí wọ́n ń kojú. Martins fi kún pé ó jẹ́ ohun ńlá fún òun tí òun ṣe ń gbá bọ́ọ̀lù ní orílẹ̀-èdè China
pẹ̀lú ikọ̀ tí òun darapọ̀ mọ́ láti ṣojú dáradára pàápàá nínú àgbágbùta tí òun ti ní ìrírí tẹ́lẹ̀ rí ti orílẹ̀-èdè Italy àti ti òkè òkun Premier League. Ó sọ síwájú wípé àfojúsùn òun ni gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù àdúgbòlùjà lọ́wọ́ wájú láti ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà ní ìfẹsẹ̀wọnsẹ̀ ìpèrègede ìfẹ̀yẹ àgbáyé àti tilẹ̀ adúláwọ̀ yìí tí ó wáyé ní ọdún tá a wà yìí láti rí wípé orílẹ̀-èdè yìí pèrègede fún ìdíje ìfẹ̀yẹ àgbáyé tó ń bọ̀ ní ọdún 2018 àti ìdíje ìfẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON tí ó wáyé ní ọdún 2019. Ní ìláfi àdàgbà ìròyìn jákèjádò ti àṣálẹ̀ tòní rọ̀ sí, ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Àmúwá fún wa wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pè fún ààbò tó péye lórí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tó wà ní orílẹ̀-èdè South Africa. Adelé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ tó ń ṣe àfọ̀mọ́ àwùjọ lórí ààbò oúnjẹ. Olóyè Olúṣẹ́gun Òṣíkọ̀lù rọ gómìnà Fáyòṣe láti má lo àwọn ènìyàn ìpínlẹ̀ Èkìtì fi kojú ìjà sí ààrẹ Muhammadu Buhari. Lákòótán, gómìnà ìpínlẹ̀ Sokoto taari owó síta fún ṣíṣe kóríyá fún àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀. Tó ohun nǹkan jẹrọ pẹ́ lẹ́nu ó fọnà fún ni ò jẹ́. Ìròyìn jákèjádò ti àṣálẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ká tún fi lè pàdé láṣálẹ̀ ọ̀la fún ìròyìn jákèjádò láti lè ṣe amóhùnmáwòrán Orísun. Ṣùgbọ́n kí a tún máa lọ, ẹ jẹ́ ká rántí pé wúrà táwù yìí ó ti la ọ̀pọ̀lọpọ̀ iná kọjá. Ní gbogbo ohun tá a bá ń là kọjá fún ìgbà díẹ̀ ni kì í ṣe láéláé. Orúkọ tèmi kò yí padà. Elijah Adégòkè ló sọ wípé ó dàárọ̀ ká sùn láyọ̀.